mi máa ṣe tẹ́ra fún yẹn kọ́ mo fẹ́. Ewu ló wá fẹ́ ọkọ mi. Mánéjì tí mo rà fún ẹ yẹn. Òun náà fa táwọn ọ̀rẹ́ bá rí lára wọn máa láìkẹ́. Ó ti gbọ́ ọkọ mi. Mánéjì ọkọ mi jọ. Má fọ ọkọ mi yẹn kọ́ mo fẹ́ mi láìkẹ́. Lórí ọ̀rọ̀ aṣọ mi. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́. Báwo ni ìyá? Kí ló máa tó wọn ẹ̀ha báyìí? Ọmọ yìí ni o, àtàárọ̀ ni mo ti ń bẹ̀. Ó lóun ò fẹ́ òun ò fẹ́. Òun ò fáṣọ tí mo ra fún. Oríṣi aṣọ 3 ni mo ra fún. Ó lóun ò fẹ́ òun ṣáà fẹ́ ṣá. Bóyá kí òun náà bí. Ń gbọ́ kí ló ṣẹlẹ̀? Ìdáka ẹ̀gbọ́n mi ra fún mi yẹn kọ́ mo fẹ́ mi láìkẹ́. Èwo ló wá fẹ́ o? Ṣé Mojọ́lá Olúwa mo fẹ́? Ló jẹ́ Mojọ́lá Olúwa. Aṣọ Mojọ́lá Olúwa. Ó ti yé mi. Ó ní láti rí bàbá Japan lọ́jọ́ tó ń lo aago kiri pé ìwọ tó bá fẹ́ ra aṣọ gidi o, aṣọ tó yááyì o, aṣọ tó jọjú ní gbèsè o, máa bọ̀ lọ́dọ̀ Mojọ́lá Olúwa. Mo ti rántí àmọ́ ọ̀rẹ́ mi kò sówó. Ṣé bó ṣe mọ ẹlẹ́wà àṣàkùn èyí tí mo rà fún kó máa ní ìjẹ mi lówó lọ́wọ́ tí mo fẹ́ fi bá aṣọ Mojọ́lá Olúwa aládàá-ńlá nìyẹn. Ọ̀rẹ́ mi bó ṣe sọ̀rọ̀ yóò dé dùn mí ó dùn sórí tó bá dọ́dọ̀ Mojọ́lá Olúwa ìrọ̀rùn ní gbogbo nǹkan bá dé bára aṣọ iyebíye lówó pọ́ọ́kú tí ò tẹ̀ ní nini rárá àti rárá àwọn aṣọ gidi tó máa wọ̀ tó máa sọ pé iye báyìí ló rà táwọn èèyàn máa bí ẹ pé kó dẹ̀ ṣọ́ pé iye tó raṣọ ìdílé àbó jalè ni ìrọ̀rùn ní gbogbo ẹ bá dé lọ́jọ́ Mojọ́lá Olúwa raṣọ gidi fọmọ kẹ́lẹ́dá àwọn mọ́ súre fún ẹ ọ̀rẹ́ mi. Kò sí wàhálà mo ti gbọ́ ọkọ mi a máa lọ ra aṣọ Mojọ́lá Olúwa ṣé yẹn ti tẹ́ ẹ lọ́rùn ṣó ti tán ó ti tán kò sí wàhálà. Ẹ wò ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ̀yin èèyàn mi ẹ̀yin òbí tọmọ ń dà láàmú nípa aṣọ ọdún ìwọ ọkọ náà tíyàwó ń dà láàmú nípa aṣọ ọdún ẹ máa bọ̀ lọ́dọ̀ Mojọ́lá Olúwa kẹ mówó pọ́kú dání kẹ wá ra aṣọ ìgbàlódé aṣọ tó yáyà aṣọ tó dùn ún wò kẹjẹ ká aṣọ ọdún ayọ̀. Ẹ máa bọ̀ ní shop 12 right wing first floor Sky Mall Novojo Estate Farm Bus Stop kìlómítà 46 Lekki Ẹ̀pẹ́ Expressway Ṣògótẹ̀dó Lagos. Ẹ lè pe ìyáàfin Nkechi Aduba aláṣẹ Mojọ́lá Olúwa textile sí orí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08090749909 tàbí 08023545071 Mojọ́lá Olúwa textiles Olúwa làwa gbẹ́kẹ̀lé.